látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ọlọ́run balùwà láàyè wá wà òyìn ní mìwé àfàwà bẹ́ẹ̀ ni ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè olórúkọ Ọlọ́run ọba mi àtúndé sí Ọlọ́run láàárọ̀ ti tò ní ìrìn àjò tó ń bẹ̀rẹ̀ báyìí ọba tí kì í gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kó tó làṣẹ ipò ìbàlónìí o Elédùà tó mọye plọ́ọ̀tì tí gbogbo ilẹ̀ àgbáńlá ayé jẹ́ Ọlọ́run ọba mi tó mọye kìlómítà tí rìn àjò láti Kánò dé Kaduna Ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan Ọlọ́run ọba mi wọ́n ló morúkọ tí gbogbo igi ń jẹ́ nínú igbó wọ́n ló mọye ẹranko tó dá sókè èèpẹ̀ Ọlọ́run ọba mi òṣùwọ̀n omi òkun àti tọ̀sà Elédùà wọ́n náà ló màṣírí gbogbo rẹ̀ o Ọlọ́run ọba mi ti gan ní afẹ́fẹ́ ti gan ní ooru irun tí ń bẹ lórí ẹnì kọ̀ọ̀kan wa tí ń bẹ lára wa ihò tí ń bẹ lára gbogbo ẹ̀dá láyé Ọlọ́run ọba mi wọ́dọ̀ tó kà á torí pé o ti fojú gan ní gbogbo rẹ̀ náà ni aláṣẹ àgbáńlá ayé tó lòpù tí ò ní gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni ọba tí yóò gbé àpótí ìdìbò kó tó di pó pàṣẹ Ọlọ́run ọba mi tá àtórí rẹ̀ lẹ pósítà kó tó di pé kú dépò ńlá Ọlọ́run ọba mi tí ò kó olóṣèlú sẹ́yìn kó tó di wípé gba ìlú kéèpẹ̀ Èdùà tí ò ní àfigagbága tí ò gba àmọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni Èdùà tí ò ní olùgbìjà bẹ́ẹ̀ tí ò sì ní àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n tí gba ọpọlọ lọ́wọ́ wọn Ọlọ́run ọba mi ìbà lónìí o bí ò bá sí Olódùmarè kò sára tá a dà á tó mo fi ọ́ ṣe mọ̀lẹ́ ọ̀rẹ́ ò sì dà mí àjọṣepọ̀ adákùn méjì ó bàjẹ́ láíláí mo bẹ̀ ọ́ ní Ọlọ́run ọba tó iṣu bẹ̀lẹ́bẹ̀ orí bùkátà fàgbà òkú gan tájò bọ̀ orí bùkátà fúníyàn àgbàdo tó ọ̀nà bọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́kọ lọ́gán tí mo délé ayé mo di bùkátà Ọlọ́run Ọlákìtàn Adégòkè lórúkọ ti tèmi apá kejì mọ̀mọ̀ rẹ̀ o ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti ìkànnì Tùǹgbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa fada ọlọ́mọ fada falo akànní o oya iṣẹ́ ìríjú bẹ̀rẹ̀ wẹ́rẹ́ o. akíyó lákì akílókò akílọ́rọ̀ gbọ́ àgànnì mi yóò jọba ti ń láǹfà láti máa bọ́kànnì tó gba 100.9 FM ti mọ̀ pé iṣẹ́ wa nù ó wa nítorí owó ọkọ̀ kìí pọ̀ kó wàdà kìí padà àtútù bẹ̀rẹ̀ lówùúrọ̀ ọ̀tún náà bẹ́ẹ̀ Èdùmàrè owó ọlọ́ba látìlẹ́yìn tí wọ́n máa tì wá lẹ́yìn àti lọ́wọ́rọ̀ ọ̀tún ní etí ìgbọ́ táwọn yóò fi gbọ́ ayégéyégé àti ọ̀rọ̀ táwọn náà yóò fi sọ́tọ́ fi lè gbọ́ ayégéyégé ọlọ́jọ́ sọ̀kalẹ̀ kọ́ba lè gbọ́ alágbòye torí pé kíni àtúntò kò dé àbíwá àtúntò kò dé bíbá. ẹ wo ìjìnlẹ̀ inú ìròyìn apá kejì ṣe bẹ́ẹ̀ ogun afẹ́fẹ́ láti kọ́ni tó gba 100.9 FM mi tó jẹ́ pé fíìsì ní ti ẹ má gbàgbé o lẹ́yìn 100 fígọ̀ tó bá kàn èyí 100 ló máa bọ́ sí lẹ́yìn 9 fígọ̀ tó máa kàn lẹ́yìn 9 ló máa bọ́ sí méjì náà fi jẹ́ confirm ọlọ́jọ́ gbogbo ẹ̀fọn ẹnìkan ní Tùǹgbà just simple arithmetic 1 + 1 is equal to 1 Ọláyẹmí Àkànní orúkọ mi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. tó ìrìn àjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ rí Ọláyẹmí Àkànní wa títọ́ lodò báyìí àtúngbọ̀dọ̀ pariwo òtútù mọ́ o bàbá ti dẹnu iṣẹ́ báyìí iṣẹ́ ti ṣe ni ẹni dégbẹ̀yìn tó tún ṣí ọlẹ́mẹ̀ pé àwọn ètò ti bọ́ tó ti pọ́n dùndẹ̀dùndẹ̀ nínú ọ̀gẹ̀dẹ̀ báyìí ká bẹ̀rẹ̀ sí máa bó ṣán báyìí ní ìgàn tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ fẹ́fẹ́ tí gbéyàwó ròyìn according to kádàrá inú ìwé ìròyìn Vanguard mi ó ti bẹ̀rẹ̀ ní àjò láàárọ̀ ti tò ní o níbi táwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè ti ń jẹ́ kó di mímọ̀ wípé àṣeyọrí kan kọ́ a máa ránṣẹ́ sí mi ni o bẹ́ẹ̀ sì rí gbogbo ìṣẹ̀lẹ̀ ní mọ̀ ń dìtàn láyé gbogbo ìwà tẹ́dà bá ti wù báyìí kó mọ rántí àtúbọ̀tán ni o kí ló fa sábà bí àṣàmọ̀rọ̀ tí mo fẹ́ fi ṣe gbè lẹ́yìn ìròyìn láàárọ̀ ti tò ní jẹ́jẹ́ mọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ tó jẹ́ wípé ó jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní ìpínlẹ̀ Kwara mò ń sọ̀rọ̀ nípa ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní tó jẹ́ ọ̀kan àwọn àgbààgbà mẹ́jọ bàjẹ́ nínú ẹgbẹ́
ẹgbẹ́ òṣèlú Alhaji Abdulaziz Adébáyọ̀ ní orúkọ rẹ̀ tó jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC pọ́nbélé ní ìpínlẹ̀ Kwara òun ló wọ̀ tó wò sí báyìí ó ní wípé ẹ wò ó bẹ́ẹ̀ gbégun ẹni bá jó orí àsìmọ́ ìyá atọ́kùn nítorí pé àṣeyọrí ọ̀hún tó ṣe ẹjẹ́ polongo rẹ̀ káyé ó gbọ́ nítorí bá a ṣe ń polongo lubi láyé ẹjẹ́ mọ̀ sọ tàwọn èèyàn tàtà náà láwùjọ o ó ní pé jẹjẹ́ mọ̀ pé ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kwara ẹni àkọ́kọ́ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ o Abdulrahman ni wọ́n ń pè é Abdulrasaq sálórúkọ bàbá tó bí lọ́mọ ó ní ọ̀kan òjọ̀kan àwọn ìwà tó hù àwọn àkóyawọ́ tó nínú ètò ìṣèjọba yìí ń kọ́ ó tó ká polongo rẹ̀ pò kìkì rẹ̀ káyé ó gbọ́kọ̀rùn ó sì mọ́ o ó ní wípé bàbá lè máa sọ̀rọ̀ rẹ̀ fáwọn ènìyàn wọ́n mọ̀ wípé olódodo ènìyàn ní ṣe o àkóyawọ́ ń bẹ nínú ètò ìṣèjọba rẹ̀ bẹ́ẹ̀ rè kí parọ́ kò ní ìlọ́kàn láti nílùú lára bẹ́ẹ̀ ló sì ń hùwà òtítọ́ ọ̀hún ó ń ṣe ọkàn rẹ̀ payá o ó ń gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn àgbààgbà kì í fẹ́ fò òdì ẹsẹ̀ síwájú wọn ní àwọn nǹkan tó ń hù níwà yìí ó jọni lójú jọjọ o ìkìlẹ̀ ohun tó wá ṣe tó wá dàbí ẹni pé gàgàrà tó bẹ́ẹ̀ náà wọ́n ní pé ọ̀kan òjọ̀kan àwọn ohun tó jẹ́ àjẹmọ́nú ti ìpínlẹ̀ Kwara bó ṣe ń wọlé tó ń balẹ̀ ní bàgẹ̀bàgẹ̀ bẹ́ẹ̀ náà ló ń pin faraàlú bẹ́ẹ̀ tó sì ń jẹ́ káwọn àgbààgbà mọ̀ pé tó wọlé rẹ̀ jẹ́ káràlú jẹ́ mọ̀dọ̀mọ́dọ̀ ètò ìṣèjọba wa yìí wọ́n ní àwọn ìwà tó hù yìí gangan ló wú àwọn ènìyàn lórí ní ìpínlẹ̀ Kwara jọjọ o èyí ló fà á tí ẹni ọ̀hún tá ń sọ̀rọ̀ rẹ̀ ìyẹn ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àgbààgbà mẹ́jọ bàjẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Kwara Alhaji Abdulaziz Adébáyọ̀ tó fi polongo po kìkì alàgbà Abdulrahman Abdulrasaq ti ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara pé tó àjẹkẹ́ kó fẹ́kẹ́ ni ó jẹ ni o kì í ṣe àwọn àgbààgbà kan tí jẹ́ pé wọ́n á máa fúnni lóko òdì ọ̀pẹ̀rọ̀ wọ́n ní pé tó ìwà tó ní yìí àwọn polongo rẹ̀ fún gbogbo ènìyàn pẹ̀ni tó dání àwọn polongo Abdulrasaq fẹ́ni tó dání o ẹ̀wọ̀n inú ìwé Vanguard ló wà láàárọ̀ tòní ọlọ́yẹ̀mí ẹ̀kànnì bro yẹn bá ti jáde báyìí tètè káká yóò gbọ́ ká tẹ̀síwájú. bùkátà ọlọ́run o nínú ìwé The Nation tó jáde lówùrọ̀ tòní níbẹ̀ mo ti rẹ́sẹ̀ tàṣàkẹ́ ní ìpínlẹ̀ Èkó mo gbà lọ́wọ́ níbi tí ìṣèjọba tó lórí àlífà ní ìpínlẹ̀ Èkó mo sọ nípa ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó yẹn Ọbájídé Sanwó-Olú lánàá òde yìí bàbá máa ṣiṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe àwọn ojú ọ̀nà tó jẹ́ pé olùjára wọn ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ bákan náà àfárá ní agbègbè kan tó pè ní Ṣólúyì ní abẹ́ ìjọba ìbílẹ̀ Kòṣọ̀fẹ́ ní ìpínlẹ̀ Èkó lánàá òde yìí ni ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ló ṣe aṣọ lójú ìyẹn iṣẹ́ àkànṣe tó ní kìlómítà rẹ̀ tó dín díẹ̀ ní 3 tí ó ní lára àwọn iṣẹ́ tó ń ṣí lánàá òde yìí ni àfárá tó jẹ́ pé yóò túbọ̀ jẹ́ àǹfààní fáwọn olùgbé agbègbè ọ̀hún lọ́lọ́kọ̀ òjọ̀kan bákan náà ó ṣe àlàyé ó ní gbogbo àwọn iṣẹ́ àkànṣe tó ń ṣe yìí ó ní ẹ̀wò kì í fún àǹfààní àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ni láti lè túbọ̀ jẹ̀gbádùn ìṣèjọba tó wà lórí àlífà pẹ̀lú láti fún wípé ọ̀pọ̀lọpọ̀ ìlérí tí ìṣèjọba òun ṣe láti lè túbọ̀ mú kí àná àwọn ìgbà yìí gbádùn bá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ó ní òun lòun gúnlẹ̀ láti rí pèsè wọ́n túbọ̀ jẹ̀gbádùn ìṣèjọba wàdàwà dáadáa nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí òun ṣe aṣọ lójú àwọn ojú ọ̀nà òun lọ́lọ́kùn òjọ̀kan tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tó wà pẹ̀lú rẹ̀ ní pàtàkì jùlọ àwọn olùgbé agbègbè Ṣólúyì ìyẹn ní abẹ́ ìjọba ìbílẹ̀ Kòṣọ̀fẹ́ ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ ni gómìnà Babájídé Sanwó-Olú ti sọ dímọ̀ wípé ẹ wo iṣẹ́ àkànṣe yìí ṣé ẹ̀ báyìí nígbàgbé o nínú àwọn ọ̀rọ̀ tóun sọ nígbà tóun dórí àléfà òun ni pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àṣepàtó yẹ pé kò tí ì parí lòun sọ pé ìṣèjọba òun máa tẹ̀síwájú láti máa ṣe láti lè ṣe pé òun ṣe àṣeyọrí iṣẹ́ náà bákan náà láti dáwọ́lé àwọn iṣẹ́ kan òjọ̀kan tó jẹ́ iṣẹ́ àkànṣe láti túbọ̀ fi mú ìrọ̀rùn gbàyẹ́gbádùn bá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ó ní òun lòun gúnlẹ̀ o ó ní wá kókù nìbọn ro ó ní àwọn iṣẹ́ àkànṣe míṣìn lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé tí wọ́n máa fi doṣù kínní ọdún tí a máa mú iṣẹ́ ọdún 2022 àwọn tó máa ṣe aṣọ lójú rẹ̀ fún ìgbà yígbádùn àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ó tún wá lọ gẹ̀rẹ̀rẹ̀ ó wá sọ dímọ́ ní ẹ wá o àwọn ti pèsè nǹkan báyìí fún yín aráàlú àwọn kò síjú ọ̀nà fún yín nǹkan tẹ̀yìn fáwọn ṣe o ẹ̀yin náà bá wa ṣe àbójútó gbogbo ẹ̀ ojúṣe àwọn láti pèsè rẹ̀ ojúṣe tẹ̀yin náà láti bá wa ṣe àbójútó ẹ̀ kó ba lè lálòpẹ́ ká ba lè túbọ̀ jẹ́ gbádùn dáadáa ẹ wo ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹnu ẹ fẹ́ rí ìròyìn ẹ lọ sí láti síta ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbẹ̀ lẹ́ẹ̀tì bá padì. ọlọ́yẹ̀mí ẹ̀kànnì o káta ọlọ́run o èèyàn tàṣàkẹ́ ìrìn àjò mọ̀ ní ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá ok lọ́jọ́ Friday ẹ̀ la lọ́rọ̀ ok kọ́lọ́ ìṣàánú ok ok ìrìn àjò ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú according to kádàrá alábẹ̀rẹ̀ mi tó lórí lójú kan náà àmì wà níbẹ̀ ni inú wọlé ìfáǹkà ni mo ti ń ṣe bẹ́ẹ̀ tí mo mú ròyìn tẹ̀síwájú láàárọ̀ ti tòní o bàbá tara ẹni ẹni lọ́pọ̀ ànírè rà lọ́tún wọn o ǹjẹ́ jẹ́ mọ̀ pé nínú ìròyìn láàárọ̀ ti tòní àwọn àjọ WHO tá a mọ̀ sí World Health Organization àwọn ni wọ́n jẹ́ kó di mímọ̀ lórí ìgbésẹ̀ akọni kan tí wọ́n gbé ní kòpẹ́kòpẹ́ yìí láti lè rí i pé wọ́n dojú sọ àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní pé ìgbésẹ̀ yàjóyàjó tá a mọ̀ sí emergency tí wọ́n sáré gbé láti rí i pé wọ́n kẹ́fìn àwọn tó dàbí ẹni pé kò tẹ́ wọn lọ́rùn láwọn orílẹ̀-èdè kan tó dàbí ẹni wípé ipá àwọn ò ká láti lè rí
rí wípé wọ́n tiẹ̀ sanwó láti gba àwọn oògùn ọ̀hún tí wọ́n ìyẹn abẹ́rẹ́ àjẹsára tí wọ́n fi ń gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n yà ní bàbá aládàáńkọ́ àáfò dẹ̀sẹ̀bọ̀ ọ̀nà tí wọ́n tó rí gbà tí wọ́n rí àti ìlànà tí wọ́n gbé gbà nípa pé wọ́n gán ní àwọn oògùn tuntun mi ọ̀ṣà ara míì ní ó jẹ́ pé wọ́n pèsè láti orílẹ̀-èdè India tó sì di pé wọ́n ṣàyẹ̀wò rẹ̀ wọ́n rí i pé ó perégedé ó tọ́ láti rí i pé kí wọ́n ṣe àmúlò rẹ̀ láti dẹ́kun àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní ẹlẹ́kẹsàn-án rú rẹ̀ tó jẹ́ wọ́n fẹ́ fi lò ní ìbámu pẹ̀lú ìgbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 ọ̀hún o wọ́n ṣe lára ìpè pàápàá lóní yàjóyàjó tó gbórí wọlé wọ́n yà lọ sí àwọn orílẹ̀-èdè tó dàbí ẹni wípé igbá wọn ò ka agbára wọn ràn láti lè rí wípé wọ́n sanwó ra àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní pàápàá tí ọlọ́run bá mẹ́sì ya lànà rẹ̀ ni wọ́n yà ti bẹ̀rẹ̀ sí taari rẹ̀ sáwọn orílẹ̀-èdè tí ipa wọn ò ka tágbára wọn ràn ó ní àwọn orílẹ̀-èdè tó dàbí ẹni pé wọ́n wú ọwọ́ aago wọn ó ń fà sẹ́yìn wọ́n ní pé àwọn tó dàbí ẹni pé àjàkálẹ̀ àrùn COVID-19 yìí wọ́n sì ń kẹ́fín wọn lápá abẹ tí wọ́n sì rí i pé tí wọn ò bá yà tètè gbé ìgbésẹ̀ láti rí i wípé wọ́n fún wọn ní abẹ́rẹ́ àjẹsára yìí ó ṣeé ṣe kọ́rọ̀ gbẹ̀yìn yọ gbogbo ẹ̀ pátápátá ní àwọn àjọ World Health Organization wọ́n yà tètè gbé ìgbésẹ̀ lé lórí kó tó gbogbo àwọn ibi tó dàbí ẹni pé wọ́n lè fẹ́ mú kábàámọ̀ lọ́jọ́ iwájú kí wọ́n yà tètè yá wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí rẹ̀ o tí wọ́n sì rí i dájú pé ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀hún kọ́ kò ní mú àbámọ̀ kankan wá lórí rẹ̀ wọ́n ṣe lálàyé pé ẹ wo orílẹ̀-èdè India ni wọ́n ti jí gbé sáré ṣàwárí egbògi ọ̀hún ní ètò jẹ́ pé ó wúlò púpọ̀ láti gbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 tí wọ́n sì ń wò pé kò sí orílẹ̀-èdè kankan ní àgbáńláyé tó jẹ́ wípé wọ́n fẹ́ jẹ́ kó ju àjórẹ̀yìn nípa ìkọbiarasí àti gbígba ìfarajì fún gbígba abẹ́rẹ́ àjẹsára COVID-19 ọ̀hún láti rí i pé àti òun àti ẹ̀gbọ́n rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹyọ o wípé ó di ohun àfihàn tí gun aláre fi jọ ẹ wo ní ìwé Vanguard lòròyìn ọ̀hún wà láàárọ̀ tìtò ní fàdà ọlọ́mọ tá a bá dé látòkè lọ́rùn nǹkan kátẹ́ẹ̀sì wájú lórí. They call me fresh out Jimasun lele. Ohun ayé fẹ́ fún wa ni pé ká máa ya ká dẹ̀ máa dá padà. Ògo ní f'Olúwa bá ṣe ṣe yọrí Olúwa dey cover. Ain't nobody for me now, I dey find my way anyways I conquer. Ọ̀rọ̀ mi s'Olúwa jẹ́ káyé yẹmi many things to all. Tí n bá ṣubú mo ní má dìde, èmi ò máa lè fọ́ fáwọn aláròpin. Aláròká òkú fẹ́ ká dìde, owó tó wá ní láyé máa bá wọn ní. So jọ̀wọ́ má fẹjọ́ pa mí, cause no one for me when no money. Má fẹjọ́ pa mí, oh yeah. Close friends turn to enemy, but when you broke they be acting funny. Má fẹjọ́ pa mí, oh yeah. wọ́n ní tora bẹ̀lẹ̀ wá ṣe rẹ́sì ta ní ká da sílẹ̀ wọ́n ní pólópóló ní wá dá ìsì ta ní ká da sílẹ̀ ìṣẹ́dẹ̀ owó mọ́tò sílé bó fúnlé kan làrígbà lọ́wọ́ big brother tó ṣe mérè kó fúnlé kan ṣọlẹ̀ máa yọta lẹ́nu bá ṣe ń dọ́là wọn àkọjálẹ̀ àfẹ́ bá wọn wà níṣẹ́ la ṣe ń dọ́là wọn aṣọ ni la ṣe ń dọ́là wọn flow sí pọ̀ la ṣe ń dọ́là wọn àbọ̀lù bí players náà fi lágbá kan la ṣe ń gbọ́lá wọn lóòótọ́ nípa ayé ṣòro ẹni amúlétọ́ kan ti bàjẹ́ ṣùgbọ́n fi ní wọn kan ti bí calculator tó ti bàjẹ́ orí pọ̀ kan tó ti bàjẹ́ nìkan tó ń bá wọn lọ́kàn jẹ́ ó ṣe wọn káyé fi ṣòtọ́ pàtì ló ń bá wọn lọ́kàn jẹ́ ṣùgbọ́n wọn mọ plan sí ọlọ́run dance ọlọ́run jókòó bára jẹ́ bàbá kọ́lé fún two your pants sí ọlọ́run láìsí ọlọ́run tálíkà lè mọ kíláàsì ọlọ́run tàbájáde sẹ́ni orí wa kó wọ kíláàsì ọlọ́run. jọ̀wọ́ má fẹjọ́ pa mí, cause no one for me when no money. Má fẹjọ́ pa mí, oh yeah. Close friends turn to enemy, but when you broke they be acting funny. Má fẹjọ́ pa mí, oh yeah. I don't come back my hand from my. Inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí
inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ ń tẹ̀síwájú láti kọ́ni tùgbà 100.9 FM efficiency bẹ́ẹ̀ ni bùkátà ọlọ́run o fáńgàdì tó ti ń bọ̀ ẹ̀ǹbẹ̀lẹ̀ mí náà padà sí máa ìpàdé o ìgbẹ̀gbọ̀n ti dákò nínú èyí níbi tí àwọn ọ̀dọ́ ní apá gúúsù ìwọ̀ oòrùn nínú ẹgbẹ́ òṣèlú APC Progressive Congress ti sọ pé lọ́wọ́ gbogbo èròǹgbà àwọn ọ̀dọ́ pé wọ́n lọ ń gbìmọ̀ràn pèsè àríkẹ́ ṣe ìsúnsíwájú ìpàdé àpérò gbogbogbò àní ìpàdé àpéjọ gbogbogbò tinú ẹgbẹ́ òṣèlú APC tó yẹ pé àwọn ti fẹnu ọ̀rọ̀ jóná pé yóò máa wáyé nínú oṣù kejì ọdún 2022 ẹ wá o ẹ má ṣe ẹ̀tẹ̀ tí gbọ́ ohun tó àwọn èèyàn yẹn sọ rárá o tá a sọ bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ọ̀dọ́ nípa gúúsù ìwọ̀ oòrùn nínú ẹgbẹ́ òṣèlú APC All Progressive Congress ni wọ́n sọ di mímọ̀ lówùrọ̀ ọ̀tún ní ẹni tó jẹ́ adelé fún adarí fún àwọn ọ̀dọ́ nípa gúúsù ìwọ̀ oòrùn mọ̀sálùpọ̀ akọ́ládé paf làwà olóṣọ̀rọ̀ ìdí mímọ̀ nílùú Àkúrẹ́ ti ṣèlú ìpínlẹ̀ Ondo lánàá èdè níbi tí ìpàdé àpéjọ gbogbo àwọn tó jẹ́ adarí nínú àwọn ọ̀dọ́ pẹ́pátá ní ẹgbẹ́ òṣèlú All Progressive Congress tí wọ́n ti péjọ bẹ̀rẹ̀ sí ní ṣe gbé àgbésọ ọ̀rọ̀ lórí ti àwọn tó ń sọ wípé kí wọ́n ṣe ìsúnsíwájú ìpàdé àpéjọ gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC tó ti pé ó máa wáyé nínú oṣù kejì ọdún 2020 ní láyé fábàdà wọn ní ẹ má ṣe tẹ́tí gbọ́ o torí pé kíni irúfẹ́ àwọn tó ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó náà wò wọ́n dáadáa fẹ́ jẹ́ pé àwọn tó ń fẹ́ lọ síwájú àti àṣeyọrí fẹ́ gbé òṣèlú APC àwọn tó ń sọ irúfẹ́ ọ̀rọ̀ yìí làwà tí àwọn tó jẹ́ adelé fún igbákejì adarí fún àwọn ọ̀dọ́ ìyẹn ní apákúsù ìwọ̀ oòrùn Àfẹ́sì Bọ́lájí tó jẹ́ pé ó pẹ̀lú bákan náà àwọn tó jẹ́ adarí fún ìpínlẹ̀ ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC Ayọ̀délé Ọláwándé bákan náà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégòkè Akínwẹ̀mí mọ́ bákan náà ìpínlẹ̀ Ògùn Babátúndé Àrẹ̀mú bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Àrẹ̀mú Oyètúnjí ìpínlẹ̀ Èkìtì náà bákan náà ìpínlẹ̀ Èkìtì Àṣẹkùn Sunday bákan náà nípínlẹ̀ Èkó Sẹ́ríkì Mútàlá gbogbo wọn pátá ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún làwọn àfikún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ẹnẹwà o ẹ má ṣe pẹ̀lú ọ̀bọ jáwúra ẹ sì rántí pé ibi gẹ́gẹ́ òun là ń bá àgbàlagbà àti pé kí ló ṣe báyìí wá àgbọ̀dọ̀ bá lọ́rọ̀ àgbàlagbà torí pé ọmọdé ní í ṣe ni àgbà kì í ṣèyàn o ẹ má ṣe tẹ́tí gbọ́ ọ̀rọ̀ bàjẹ́ tàbí pé ẹ fẹ́ tẹ́wọ́ gba àwọn kan tó lọ́ ń da lábàá láti ṣe ìsúnsíwájú ìpàdé àpéjọ gbogbogbò sínú ẹgbẹ́ òṣèlú APC táwọn ti pinnu pé máa wáyé pẹ̀lú gbáradì láti wáyé nínú oṣù kejì ọdún tó ń bọ̀ ọ́nà ẹ̀ wo ẹ má ṣe tẹ́tí gbọ́ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ni lẹ́nu ẹyẹ ẹ jẹ́ kí ọjọ́ àti àsìkò táwọn dá ọjọ́ náà nìkan jẹ́ kí ìpàdé àpérò ọ̀hún kó wáyé àwọn olóńsọ bẹ́ẹ̀ lówùrọ̀ tòní àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC lápá gúúsù ìwọ̀ oòrùn lédè Nàìjíríà ni wọ́n fi léde lówùrọ̀ tòní. tó ọláìmọ̀ kan ní bùkátà Ọlọ́run o ọpọlọwà òní ìjọba àti olódùmarè ìgbà fún gbígbìyànjú wa ládé Jésù Olúwa wa àmín o ìrìn àjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn The Guardian tí mo gbámú láàárọ̀ ti tòní níbi táwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè ti ń jẹ́ kó ní mímọ̀ pé a kì í ní ọkọ́ nílẹ̀ báyìí ká mọ̀ fọwọ́ fáì gbọ̀nsẹ̀ o Yorùbá ló mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ kó àkíyèsí ẹ̀kú làákàyè o jòjẹ́ mọ̀ pé inú ìwé ìròyìn tó ń bẹ níwájú mi orílẹ̀-èdè Nàìjíríà náà ni mo ṣì wà níbi tí ìlú alálùbáríkà ìlú tó dáa yìí orílẹ̀-èdè tó dáa jù lágbàlá ibi babaláwo yẹ ṣe mọ̀ sọ wọn ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká máa jó ká máa yọ̀ lóko o nítorí pé wọ́n ti ṣe ọdẹ ìmọ̀ báyìí wọ́n ti ṣàwárí òye kàkà gidi tó ń ti mọ̀ tó gbòòrò nípa kíni o níbi tí wọ́n ti gbé bẹ̀rẹ̀ sí ń jẹ́ kó di mímọ̀ tán múnú wa dùn pé ní kò pẹ́ o ipò orílẹ̀-èdè Nàìjíríà náà tẹ́rí ọ̀kan òjọ̀kan àwọn oògùn ńlá tó jẹ́ àti àwọn abẹ́rẹ́ àjẹsára tá a ti ń gbáragbá àgbọ̀kàn gbójúlé tá a fi ń dènà àjàkálẹ̀ àrùn COVID-19 àtàwọn ìsọ̀gbé rẹ̀ gbogbo tí ń yọ yí ayé lẹ́nu bíi àìsàn wọn àrùn lórílẹ̀‐èdè yìí o wọ́n ń ṣe lára yìí pé orílẹ̀‐èdè Nàìjíríà náà ní kò pẹ́ kò jìnnà báyìí wípé a ti ṣetán láti máa pèsè àwọn nǹkan wọ̀nyí lórílẹ̀‐èdè tiwa tó jẹ́ tiwa gan pẹ̀lú ewé àtegbò tọ́lọ́rọ̀ bá mi yogún fún wa tí ó sì máa da gan tí ó mọ gbógun tì í tààrà bá a ti ń fẹ́ gan o yé àwọn wo ló ń jẹ́ kó di mímọ̀ tó polongo rẹ̀ sẹ́ àwọn àjọ kan ni o tí wọ́n ń pè ní NAFDAC mo sọ̀rọ̀ nípa the National Agency for Food and Drug
administration and control ìyẹn àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ nípa ìṣàkóso lórí gbogbo tí ó ń lọ sẹ́nu tẹnu ń jẹ tẹnu mu lórílẹ̀‐èdè yìí àwọn àjọ NAFDAC ni o nígbà tí wọ́n gbé fáwọn ọ̀rọ̀ ṣọlẹ̀ látẹnu ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí adarí àgbà gbogbogbò wọn gan ló ti wà fún àjọ NAFDAC ni mo ń sọ yìí ọ̀jọ̀gbọ́n ńlá onímọ̀ látàrí Mojísọ́lá lórúkọ tí ń jẹ́ o Christiana Adéyẹyẹ ṣáà ní orúkọ fádà rẹ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ Professor Mojísọ́lá Christiana Adéyẹyẹ òun ló tẹ́ fádà ọ̀rọ̀ yìí tó wá di gbígbọ́ fún oníròyìn ọ̀rọ̀ tó bá ti ṣojú oníròyìn báyìí kò farasin mọ́ according to kádàrá ibi tí wọ́n ti wá ń jẹ́ kó di mímọ̀ pé n kò pẹ́ lórúkọ Ọlọ́run ọ̀gá ògo wípé àjọ NAFDAC ó ṣe àtìlẹ́yìn pẹ̀lú àwọn onímọ̀ tó gbòòrò lágbà ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń fi orí lórí tí wọ́n fi kùnlùkùn tí wọ́n fi òye wéra wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wo pé kí lọ́nà àbáyọ jẹjẹ́ mọ̀ wípé Ọlọ́run ọba mi ti ń jogún ọ̀nà àbáyọ fún wọn nípa ìgbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 pẹ̀lú múlò gbogbo àwọn nǹkan tá a ní nílẹ̀ yìí láti fi pèsè àwọn tí wọ́n lò èròjà gbogbo láti rí wípé wọ́n wá ojútùú sí ọ̀nà àbáyọ nípa ti àdójúkọ ti COVID-19 pẹ̀lú àwọn ìsọ̀gbé rẹ̀ tó jẹ́ àjàkálẹ̀ àrùn lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní pé ní kò pẹ́ kò jìnnà ó kó jáde bìbà tí ó jẹ́ ti orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ tí ó sì máa ṣiṣẹ́ ní mọ̀nà wá ìpè tó àdúpẹ́ tó jẹ́ pé Ọlọ́run ọba mi ti fi kún ọgbọ́n wa o ó ti fi kún ìmọ̀ wa iṣẹ́ ìwádìí ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú àti bẹ̀rẹ̀ sí ń jèrè rẹ̀ rẹ́ o nígbà tí ìjọba ti náwó rọ̀gùnrọ̀gùn sí ọ̀rọ̀ iṣẹ́ ìwádìí ọpọlọ àwọn ènìyàn wá ti ṣí sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń rí ojútùú sí ọ̀kan òjọ̀kan àwọn àdójúkọ ti pa ètò ìlera tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé ní kòpẹ́kòpẹ́ lọ́la Ọlọ́run ọba fásitì tó jẹ́ pé à ń kébò sí jẹ́ ń kó wá látòkè òkun ní orílẹ̀-èdè Nàìjíríà náà àmọ́ ìpèsè tiwa tí ó sì máa ń ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o lọ́la kún fàyà kún yóò ṣe iṣẹ́ yóò mú àìsàn ohun àjàkálẹ̀ àrùn yóò mú kú nílẹ̀ wa o tó àwọn àjọ NAFDAC ló kéde rẹ o látẹnu ẹni tó jẹ́ ọ̀gá àgbà yẹn alákòóso àgbà ní o Director General ni mo ń sọ nípa ẹ̀ NAFDAC Professor Mojí Christiana Adéyẹyẹ lókè tantan inú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní ní fada bó bá tó níròyìn ní ilẹ̀ kò ká o. bùkátà Ọlọ́run o nínú ìwé ìròyìn PM News tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ mo ti rí àtẹ̀jáde ìròyìn ìpínlẹ̀ Ọ̀ṣun ló máa gbé mi lọ níbi tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ ìpínlẹ̀ ọ̀hún yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa sọ dìímọ̀ pé àwọn ti bọ́ọ̀lù ìsọdòfin kí ni sẹ́ẹ̀ àní ìròǹgbà ìwé ètò ìṣúná ìyẹn fún ọdún 2022 tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó gbé ka iwájú àwọn wọn náà ti bọ́ọ̀lù èlò gan lówó ọ̀hún wọn ni owó ọ̀hún tó 100 bílíọ̀nù ó lé díẹ̀ ìyẹn bílíọ̀nù tẹ́ pé wọ́n bọ́ọ̀lù ìsọdòfin ìyẹn fún owó ètò ìṣúná fún ti ọdún tí ó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà ẹni tó bá jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ìyẹn Timothy Owóẹ̀yẹ ó gbóṣù bàdàbàdà kàǹkà fún àtúntò jẹ àwọn akẹgbẹ́ rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ní pàtàkì jùlọ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò owó náà bákan náà àwọn ìgbìmọ̀ tẹ́ pé wọ́n ń rí sí ojúlówó pẹ̀lú mú kí àwọn gbogbo kó bá sí ìmọ̀ṣẹ́ ó ní gbogbo yín pátápátá ẹ ṣe gudugudu méje ohun yẹ̀yà mẹ́fà fún ìfarajì àti ìfọkàntán àti láti rí pẹ́sẹ̀ ẹ ṣe rí mú àṣeyọrí bá ìyẹn ètò ìṣúná yìí láì fi àìsílẹ̀ láì tẹ̀sí rí pé ẹ bọ́wọ́ olùpọ̀lù sọ̀dọ̀ fún ó ní ẹ wò lóòótọ́ lẹ́ ṣe fún ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀hún nínú ìwé ètò ìṣúná tó yẹ pé gómìnà pé àkórí rẹ̀ ní fún ìdàgbàsókè àti ìmọ̀dúróṣinṣin ètò ìṣèjọba ìpínlẹ̀ ọ̀hún òun ló fi sọrí ìwé ètò ìṣúná ọ̀hún tó yẹ pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n bọ́wọ́ lù pẹ̀lú sọrí òfin láàánú òde yìí ọwọ́ àfikún ọ̀rọ̀ wọn ọwọ́ ni ní báyìí o táwọn ti bọ́ọ̀lù ìwé ètò ìṣúná ìpẹ̀lú sọdọ̀ òfin ó ti di òfin o ó dẹ̀ ti di àṣẹ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fikún tàbí yọ kúrò ẹnikẹ́ni tó wọ́n ṣì kófin bá tẹ̀ wípé ló bùkún àbí yọ kúrò ó ti dòfin ti di ẹ̀ṣẹ̀ nítorí ìdúró sófin ẹ̀ṣẹ̀ ó sí ọwọ́ àfikún rẹ̀ síwájú sí ìyẹn tó jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ó náà máa rí dájú pé gbogbo ohun tí gómìnà àti ìjọba tí wọ́n sọ pé àwọn ṣetán láti fowó ọ̀hún ṣe làwọn máa látòrí ìṣèjẹ látòrí àwọn ilé iṣẹ́ ìjọba lálọ́kùn òjọ̀kan ẹ̀ka òjẹ̀ka àwọn òṣìṣẹ́ agbaṣẹ́ṣe ó ní gbogbo wọn pápátá láti rí pé ó kàn wọn aráàlú ó dé lódòkó ó ní gbogbo ẹ̀ làwọn máa rí dájú pé àwọn tọkùnkùn àwọn tẹ̀tẹ̀lé ìyẹn ìwé ètò ìṣúná láti rí pé àwọn òṣìṣẹ́ tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó fi sọ pé àwọn fẹ́ kí iṣẹ́ ìwé ètò ìṣúná ọ̀hún tó yẹ pé àwọn bọ́ọ̀lù sọ̀dọ̀fin ó ṣe láti lè jábọ̀ rere fún àwọn aráàlú lẹ́yìn nígbà táwọn bá máa fi gúnlẹ̀ ní ọdún 2022 pé ẹ wá o bọ́ọ̀ ṣe ṣeré káwọn tó ṣe mí torí pé kíni tí àlọ́balọ̀ àbámábọ̀ ìdíre tọ́wọ́ ṣe pé àwọn ṣetán o láti pé ojúṣe tó tọ́ tó yẹ láti ṣe lórí ìyẹn ìwé ètò ìṣúná ọ̀hún àwọn ṣetán láti ṣe o pẹ̀lú láti máa tẹ̀lé bí owó ọ̀hún bá ṣe lọ lẹ́ẹ̀kan sí gbogbo mọ̀lára fàdí tí ẹnikẹ́ni tọ́wọ́ ṣe kó òfin bá tẹ̀ ó fi kún àbójọ kúrò nínú ìwé ètò ìṣúná ọ̀hún lẹ́yìn táwọn ti bọ́ọ̀lù pẹ̀lú sọ̀dọ̀fin ṣe àgbéyẹ̀wò rẹ̀ yẹn nílé ìgbìmọ̀ aṣòfin ni ó ti di òfin
ata ọba wà ń bẹ̀ láti fún mọ́ ẹnikẹ́ni kó tó bá ta lu òfin ọ̀hún ẹ lọ sí àtẹ̀jáde ìwé ìròyìn PM News kó jáde lówùrọ̀ ọ̀tọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé. ọlọ́yin mẹ́kan ni ọmọròyìn tẹ̀síwájú àbáyé tòkádà láì ìwé ìròyìn Punch ni mo tún gbámú láàárọ̀ títù ní níbi táwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n nílàkàyè látàrí ìròyìn tó kà tó parọ́ ni ohun tó bá jọ ohun ìjà fún ìwé pẹ̀pà lójọ kó sì ẹ̀lérí adigunlẹ́kú báyìí náà lójó bẹ́ẹ̀ àjò ṣe ń tẹ̀bẹ̀ síwájú ìròyìn yìí sẹ́ẹ̀ kí gbogbo olùgbọ́ kó fetí bẹ̀rẹ̀ jẹ́ kó fi gbé ìyàwó ìròyìn ni o jẹ́jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ ohun ìgbìyànjú ohun àtúnṣe àti àtúntò lórí ọ̀rọ̀ ìwé àbádòfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti tẹ́ pẹpẹ ohun gbogbo síwájú ààrẹ Muhammadu Buhari tí ṣe ní àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n lọ́gán lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúróyè ohun àrògún ohun àwòfin tí ààrẹ Muhammadu Buhari gbé gẹ̀gẹ́ tó tún ìgò rẹ̀ ṣe tó jókòó dáadáa lórí àga apàṣẹ tó gbogbo àtúnṣe àti àtúntò tí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin lọ́tún lọ́sì àwọn ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives níjẹ́ báwo àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn House of Senate gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe gbogbo ìjà butabuta wọn lórí ìwé àbádòfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari kẹfìn gbogbo ẹ̀kọ́ ó ní àbàwọ́n òun àléébù ń bẹ nínú rẹ̀ ní pàtàkì jùlọ ọ̀kánkán bíi tí ààrẹ Muhammadu Buhari gbé ìrìn àjò tó lọ nínú ìwé àbádòfin ọ̀hún tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí òun náà ní nípa àléébù tí wọ́n rí lórí ọ̀rọ̀ ìdìbò tààrà tá a mọ̀ sí direct primaries ìdìbò abẹ́nú tààrà direct primaries wọ́n wò pé ó ní àlébù tó kàn bẹ nílẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò ààbò tó ń bá ìlú yìí jà tó ń fígun mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wọ́n ní pé àkọlùkọgbà kan bẹ níbẹ̀ ẹja ṣàtúnṣe o ààrẹ Muhammadu Buhari ń jẹ́ kó dímọ̀ pé lóòótọ́ àti òdodo ẹ̀wú ire ṣùgbọ́n àwọn náà mọ̀ wípé kò sẹ́ni tí wọ́n fún lọ́kọ́ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀ o èbè tó ṣe yín ní àǹfààní lẹ́ ṣe ní òfin lẹ́ tẹ̀ jáde wọ́n ní ṣùgbọ́n àwọn forúkọ Ọlọ́run ọba bẹ̀yìn ni o pẹ̀lú ipò tọ́lọ́run ọba àmì tó gbogbo ẹ̀yàn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin sí pẹ̀lú ọ̀rẹ̀lẹ̀ owó ìtẹ́ríba lòun fi ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ààrẹ nítorí pé ẹni agbára tí yóò náà ní tòun o oore kan lòun fẹ́ kẹ́ ṣe fóun nípa àléébù tí àwọn kẹ́fẹ́ yìí ẹ lọ rèé ṣe àtúnṣe rẹ̀ nítorí pé ó ń déwájú ń dẹjọ́ bó bá dọjọ́ ọ̀la gbogbo ìṣẹ̀lẹ̀ ni ó dìtàn eléyìí ò ní ṣèlú láǹfààní bó bá dọjọ́ iwájú in future ní ẹja consider káti ya torí ọjọ́ òní káyà fi tún ọjọ́ ọ̀la ṣe o wọ́n ní pé sẹ́ẹ̀rí nípa ti ọ̀rọ̀ direct primaries yìí sẹ́ẹ̀ tí àwọn ń bu ọwọ́ lù iṣẹ́ gbogbo apáta lájọ mọ̀ pé àbàwọ́n ńlá ni tó bá dọ̀la yóò dìjàngbọ̀n lọ́rùn orílẹ̀-èdè yìí ẹ ṣàtúnṣe ń parẹ́ tẹ́ bá ti wá ṣe gbogbo àtúnṣe ọ̀hún tán ìyẹn ètò ìdìbò abẹ́lé tààrà tá a mọ̀ sí direct primaries a ti mọ̀ pé méjì ló pín sí o indirect ń bẹ èyí tó jẹ́ wípé oníkọ̀lọ́kọ̀lọ́ èyí tó jẹ́ tààrà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ direct primaries ó ní àbàwọ́n bẹ́ẹ̀ ó kọjá tẹ́ fojú ro ni àwọn ti ronú àwọn gbàgbọ́ndọ̀ sọ àwọn ronú wá gbọ́wọ́jọ́ ọ̀la àwọn àléébù tó lè fẹ́ ṣẹyọ lórí rẹ̀ ẹ wo tàlẹ́ ni òun tó wá ń kéde gbogbo bí ààrẹ Muhammadu Buhari ṣe halẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n dákàrà mọ́ ìbòlẹ̀ wípé sẹ́ àníṣẹ́ àwọn ń fẹ́ àtúnṣe lórí rẹ̀ ni o wọ́n pe olórí ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n pe alákọ̀ọ́kọ́ wọ́n pe lẹ́ẹ̀kejì wọ́n pe ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà House of Senate alàgbà Ahmed Lawal wọ́n pe ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin House of Representatives alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà wọ́n tọ́ka sí pé gbogbo ibi tí àwọn fẹ́ kẹ́ ṣe àtúnṣe àti àtúntò rèé nítorí àǹfààní oníkọ́ ẹjẹ́ àrò ti tọ́lá mọ́ káàrò tàwọn ọmọ wa tó ń bọ̀ tí ò lẹ́sẹ̀ lọ́rùn táwọn náà pọ̀ àdàwà di ipò kàǹkà yìí mú ṣé ò ní di ìjàngbọ̀n sí wọn lọ́rùn ṣé wọn ò tún ní máa fà wọ́n kiri pé àní ẹ̀ṣẹ̀ àtúnṣe lórí eléyìí ẹ̀ṣẹ̀ àtúnṣe ohun àtúntò lórí eléyìí kó má bàa di ìjàngbọ̀n tí ó máa béèrè tí ó máa gbẹ̀jẹ́ lọ́wọ́ wọn lọ́jọ́ ọ̀la o ẹ wo ẹni tó kéde ọ̀rọ̀ yìí pé òun gbà fún ọ̀gá òun òun náà ní ọ̀kan pàtàkì lára àwọn olùkọ́ ààrẹ Muhammadu Buhari mo ń sọ̀rọ̀ nípa alàgbà Garba Shehu tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olùkọ́ rẹ̀ nípa ti ìròyìn òun ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin lánàá òde yìí tó gbogbo ọpẹ́ gbogbo ìgbogbo kó máa jẹ́ tọ́lọ́run o bẹ́ẹ̀ la sì ń dúpẹ́ lọ gbogbo àwọn olólùfẹ́ wa níkànnì Tùngbà tẹ́lẹ̀ ṣe kẹ́ ẹ mọ́ gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ oníyàn adúpẹ́ lọ́wọ́ ọlọ́kà adúpẹ́ lọ́wọ́ gbogbo ìṣẹ̀dá tó rọ̀gbà yíwá ká gbogbo ẹ̀ tẹ́lẹ̀ bá ṣeré lágbàgbé the senior labourer himself ẹ̀ mọ̀ ṣe o ẹ ṣe adúpẹ́ ọlọ́mọtìnà wà lówùrọ̀ tòní olùwàṣẹ fún mi Àjíbọ́sẹ̀ láìgbàgbé Sodiq Akínbólú Ẹjọ́lábí ó wà pẹ̀lú wa níbí Adéníyì Akéwì òun náà pẹ̀lú wa níbí láìgbàgbé Ìdówọlé Benjamin òun náà wà pẹ̀lú wa níbí bákan náà gòkè ọlákìtàn wà. sọ́mọ́mọ́ no Àkànní ọkọ̀ àṣàkẹ́ ni. ó sọ pé jùmọ̀ àbáyé náà orúkọ tó máa jẹ́ bẹ̀yẹ̀ ọ̀tọ̀ ni kọ́ńtrátì ni. títí nígbà tá a máa bẹ̀rẹ̀ fún àti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tó tẹ́tí sí wa ní Tùngbà ẹ ṣe tó tẹ́tí sí wa ní Tùngbà o.